Bẹ́ẹ̀ni, a legend of our time, divine legend. Mo kí ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi. Dẹ̀lẹ́mà 1 2 3 yóò dára fún yín. Ìgè Solomon bàbá mi tó ṣú ọ. Ó yẹ kí n ti pè yín látàná. Ẹjọ́ yẹ pọ̀. Àfi bíi pé wọ́n fẹ́ jọ́ ṣe mí. Àrìnkiri náà ni. Ẹjọ́ iná ni. Ẹjọ́ iná ni. Ẹjọ́ iná ni. Gbogbo wa la jọ máa ṣe láṣì dára. Mo kí yín pé ẹ kú dédé wò yìí. Àlàáfíà kó mo tó bá yín. Ìrọ̀lẹ́ la wà lọ́dọ̀ wa ní àyín. Aago mélòó ló ti lù? Aago 6 ti kọjá ìṣẹ́jú 22 ìní ọjọ́ ajé ọjọ́ 5 nínú oṣù 5 2025. Ẹni mọ̀ mi délé o, ọmọ ẹlẹ́ni ẹwẹ́lẹ́. Ẹni mọ̀ mi délé yóò dára fún yín o. Please let me know you more. Bàbá mi Johnson ẹ̀kọ́ ọjọ́ méje ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta kò ní bàjẹ́ fẹ́yìn náà láṣẹ Olódùmarè. Mo kí yín lórúkọ bàbá mi Professor Banji Akíntóyè, àrólé Awólọ́wọ̀, bàbá tó ṣe é fi yangàn láwùjọ, bàbá tó ní pé ìran Yorùbá ò ní jìyà, pé ìran Yorùbá gbọ́dọ̀ kó nínú ìgbèkùn, pé ìkáwọ́ ò lásọ̀ tẹ́nítẹ́ní, àwa lọ́lọ́run fún, ògo wa ni, iyì wa ni, kádàrá wa ni, pé àgbẹ̀dọ̀gbà padà lọ́wọ́ àwọn àjòjì gọ̀lọ̀tọ̀ tó gbòòrú wọ̀lú, pé nígbà táwọn bàbá wa sùn àwọn ọ̀tá wa wọ́n fún èpò sínú àlìkámà wọ́n bá ti wọn lọ. Mo forúkọ bàbá yẹn kí yín l'Amẹ́ríkà, ní London, ní Canada, ní Germany, ní Italy, ní France, ní bolótúwà ń bẹ̀, Spain, ní Belgium, ní Denmark, ní tó fi dé Japan, tó fi dé China, tó fi dé South Africa, káàkiri gbogbo àgbáyé, dé Russia, gbogbo ẹ̀yọ́ ọmọ Yorùbá tó wà ní Russia. Mo kí yín lórúkọ bàbá Professor Banji Akíntóyè, àrólé Awólọ́wọ̀, the baba that renewed the visions of Awólọ́wọ̀. Mo fi orúkọ wọn náà kéyìn. Kàkà kí Olódùmarè, ẹni tọ́lọ́mọ ọba àmẹ́rán, the David of our time, bẹ́ẹ̀ni the Gideon of our time, that prepare, the David of our time that prepare to win the battle against the Goliath pẹ̀lú agbára Ọlọ́run. Ààrẹ bàbá ààrẹ of Yorùbá land, ààrẹ akọni Oòduà, Báṣọ̀run Akírógun gbogbo ilẹ̀ Yorùbá, Májòbájẹ́ of Yorùbá land, Májàsọ́lá of Africa, olóyè Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà. Mo forúkọ àwọn náà kí yín ní kíkí ológun, ní kíkí ọmọlúàbí, ní kíkí ojúlówó ọmọ Yorùbá, pé àlàáfíà Ọlọ́run yóò máa bá yín gbé. Ní ṣubú darí ayé yín nù, agbára yìí fòkòtò rí ayé yín ò ní fòyìn ru. Mo forúkọ àwọn náà kí yín l'Amẹ́ríkà, ní London, ní Canada, bẹ́ẹ̀ ni káàkiri àgbáyé ni mo forúkọ wọn kí yín, dé Japan, dé China, ibo ló tún wà ń bẹ̀, Russia, níbo ló tún wà ń bẹ̀, ṣé South Korea ní àbí North Korea, àní níbikíbi tọ́mọ Yorùbá bá wà, dé Germany ní, Italy ní, France ní, Spain ní, pé àlàáfíà Ọlọ́run yóò máa bá yín gbé. Wọ́n ní kí n sọ fún wa pé ẹ jẹ́ ká tẹra mọ́, títa ríro là ń kọlà. Ẹ̀yin ọmọ Yorùbá, títa ríro là ń kọlà. Títa ríro là ń kọlà. Tó bá wá jiná tán ní dẹwà ní doge. Títa ríro la máa ń kọlà o. Ṣé rí làtẹ́nìyàn bá kọ tí ò bá fomi gbígbóná tó mọ́? Bí ẹ kọlà ní àwọn bàbá wọn gbàdá wá ti kọlà tán, wọ́n wá máa mú orú aṣọ bá tó kìkì wọ́n máa kí bọ́nú omi gbígbóná, wọ́n á fún, wọ́n máa fi mọ́ díẹ̀díẹ̀ kó má bàa ṣe kíni, kó má bàa jẹrà. Ìyẹn ni Yorùbá fi sọ pé títa ríro là ń kọlà. Pé tó bá jiná tán, Délímà, tí ì sọ orúkọ ìlú yín fún mi ò, torí bẹ́ẹ̀ ṣe kì mí délédélé yẹ, mo gbọ́dọ̀ mọ bí tẹ́ ti jáde wá. Pé títa ríro là ń kọlà. Tó bá dẹwà tán ní doge, tó bá jiná tán ní doge, títa ríro nígbà tó wọ̀ àtìgbà tí ò wọ̀,
lómìnira wa gbọ́dọ̀ tẹ̀ wá lọ́wọ́ ṣe gbọ́ mi wá tọ́mọ bá máa bẹ̀rẹ̀ ilé ìwé ibìkan ló ti ń bẹ̀rẹ̀ gbogbo àwọn tá à ń pè ní professor lénìí gbogbo àwọn tá à ń pè ní chartered accountant lénìí gbogbo àwọn tá à ń pè ní engineer lénìí gbogbo àwọn tá à ń pè ní kìnnìkan surveyor lénìí oyè wo lẹ ti máa ń gbà mmms mmmme dúdúdúì phd frsn àbí gbogbo ni gbogbo oyè pátápátá tẹ̀ ń gbà ibì kan ló ti ń bẹ̀rẹ̀ láyé àtijọ́ ẹ bẹ̀rẹ̀ ní primary school ẹ bẹ̀rẹ̀ ní primary school kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ from primary school to the secondary school to university kẹtọ wa máa bẹ̀rẹ̀ pé I want to become a professor I want to become a this I want to become a that ibì kan lẹ ti ń bẹ̀rẹ̀ ìyẹn ni pé nǹkan kan ṣe kókó pété nìyẹn ò bá ní kíní yẹn lọ́wọ́ if you not pass primary school o ò lè wọ secondary school tó o bá kọjá secondary school o ò lè wọ university tẹ́nìyàn ò bá tún wá wọ university or polytechnic àbí gbogbo ọ̀tẹ̀ àti ní pé mo fẹ́ ṣe PhD ó máa dangerous ó máa léwu díẹ̀ Yorùbá òmìnira wa lákọ́kọ́ ẹ jẹ́ ká wá òmìnira yẹn kan kí gbogbo wa jọ ṣiṣẹ́ òmìnira yẹn ká bàa lè rí àrà tọ́lọ́run ọba mi tó fi sí wa nínú ká bàa lè rí dá without òmìnira a máa ṣerú Fúlàní lọ ni without òmìnira a jẹ́ pé ìgbà tẹ́nìyàn bá expose ara ẹ̀ sínú ìgbèkùn Fúlàní ni without òmìnira Yorùbá ò lè kẹsẹ̀ járí Yorùbá ò lè débi ògo wọn Yorùbá ò lè rí ògo yẹn lò torí àwọn tó ń lé wa wọn ò mú ní kékeré wọ́n ti rí ògo Yorùbá wọn ò dẹ̀ fẹ́ kí ìran Yorùbá rí ògo yẹn lò torí pé wọ́n mọ̀ pé tí ìran Yorùbá bá rí ògo yẹn lò níbo bó láyé títí wọ́n ṣe rí torí pé wọ́n mọ̀ pé Yorùbá náà jẹ́ bí ẹni jẹ́ṣu Yorùbá náà yàn jẹ́ bí ẹni yàn àgbàdo jẹ́. Don't let us deceive ourselves. Ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí káwọn àgbààgbà ilẹ̀ Yorùbá kan ronúpìwàdà. Ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí káwọn ọba ilẹ̀ Yorùbá kan ronúpìwàdà. We the Yorùbá we must not miss this opportunity. Ohun tó mú ìran Ísírẹ́lì pẹ́ nínú ogun nítorí pé ẹni tó lọ́rùn ọba mẹ́rán sí wọn wọ́n go against ẹ̀ wọ́n kẹ́yìn sí Jésù kan sọ níbi kan ó ní àwọn tán rán mi sí wọ́n kọ̀ mí ó ní ṣùgbọ́n alábùkún ni àwọn tó rí mi tó gbà mí gbọ́. The Yorùbá must not miss this opportunity. Torí pé a wà nínú ìgbèkùn tẹ́nìyàn bá wà nínú ìgbèkùn tó wà nínú ìrora ọ̀tàn ilé ọ̀tàn ilé ẹni yẹn mọ̀ mí sẹ́ ọ̀tàn mo léèyàn lọ́tàn ó mọ̀ mí délédélé tó fi ní ọmọ ilé ní ẹwẹ́lẹ́ àwárẹ̀ òpó ti àwárẹ̀ òye kí ọmọ ọlọ́jà yìí ṣe ẹni lọ́mọ ọlọ́jà yìí kí ọmọ ọlọ́jà yìí ta èèyàn lọ́mọ ọlọ́jà yìí ta orí mẹ́jà lẹ́la ọjà mọ́jà lóye arígbó ẹ̀dùn ìṣòsùkè ọmọ ilé ní ẹwẹ́lẹ́ èmi rẹ̀ òye yóò dára fún yín ọmọ mi rántí ilé ni bẹ́ẹ̀ dẹ̀rẹ́ ilé yẹn làbọ̀ sí mi oko ilé yẹn ni àwọn Fúlàní ò jẹ́ ká náà fẹ́ kárí dé sí. Èrèdí ara ń bẹ lọ́wọ́ Yorùbá láti dá no doubt about it. Ọlọ́run dẹ́ mọ̀ pé wọn ò fẹ́ kárí ara yẹn dá ló fi gbé Sunday Igboho dìde gẹ́gẹ́ bí David tòde òní fún ìran Yorùbá ló fi gbé Sunday ọmọ Adéyẹmọ dìde gẹ́gẹ́ bí Awólọ́wọ̀ tòde òní. Ẹ máa dárúkọ àwọn tó ti ṣe ilẹ̀ Yorùbá lóore sẹ́yìn gbogbo ẹ̀mí àwọn yẹn lọ́lọ́dọ̀ bà mí papọ̀ tó jù sínú ọmọ Adéyẹmọ pé Sunday Igboho ẹ má sọ pé ṣé mo wà mẹ́rin nígbà tọ́lọ́run ń pè é Sunday Igboho ó ní Olúwa mi èmi rè nígbà mélòó ni mo pè ẹ́ ó ní nígbà mẹ́ta ni bàbá mo fẹ́ rán ẹ níṣẹ́ ni Sunday Igboho he did not think twice kò sódó
ó ní Olúwa èmi rèé rán mi fún iṣẹ́ ìgbàlà fún ìran Yorùbá. The òmìnira is first. Òmìnira wa ó ṣe kókó. Nígbà ayé Awólọ́wọ̀ tẹ́ máa ń fi jújù bò wá lójú, tí Fúlàní bá ń fi jújù bò wá lójú, táwọn Ìgbò jáde síta tán pa ìtàn tó yàtọ̀ sí ìtàn Yorùbá, táwọn àgbààgbà kan nínú Yorùbá tí àwọn mọ́ńlà àwọn Fúlàní tó fowó já wọn gbà kó lẹ́yìn Awólọ́wọ̀ tó bá ń pa ìtàn oríṣiríṣi fún wa. Yorùbá wípé tí ojú bá farabalẹ̀ á rí mú. Kájọ padà sí region. Nígbà yẹ regional, ara wo ni Yorùbá dá, temporary freedom. Ara wo ni Ìgbò dá, temporary freedom. Ara wo làwọn Hausa Fúlàní dá, temporary freedom. Ká wá gbé yẹ̀wò síra wọn. Kí ló mú wọn council regional tó gba gbogbo tí Yorùbá ní tó kó mọ́ Nàìjíríà tí Yorùbá ò rí èrè ẹ̀ jẹ? Pọ́ọ̀tù tó wà lẹ́kọ̀ọ́ ó léye tírílíọ̀n tó mú wọlé. Ọmọ Yorùbá mélòó ló wà ń bẹ̀ tó ń ṣiṣẹ́? Gbogbo ibi tí ọmọ Yorùbá ti yẹ kó máa jèrè tó jẹ́ pé oògùn àwọn bàbá wa ni wọ́n ti gbà lọ́wọ́ wa. It is because they want the Yorùbá to become their slave under them. Náà bí ń kó gbogbo àwọn ọmọ wọn, àwọn ọ̀dọ́ wọn ó di wọ̀ ní ilẹ̀ Yorùbá. Àwọn the majority àwọn tó ń tó ń jẹ, ìwọ ní ata, ìwọ ní tomato. Àwa gbá research débẹ̀, not ordinary research. A lọ fojú kan, a lọ wá àwa láwárí. Gbogbo làwọn cucumber, watermelon, ata ní ata ṣọ̀mbọ̀, tá à ń pè láta Fúlàní àti rodo wọn. Wọ́n ń pe ìlú kan lọ́dọ̀ wa níbẹ̀ ní Ìṣẹ̀, Èkìtì àti Èmùrè tó fi dí Ọ̀wọ̀. Majority of them níbẹ̀ náà ti ń gbìn tán rà lọ́wọ́ àwọn àgbẹ̀ wa tá tún lè package táwọn àtàfà wà ní bíbẹ̀ yìí. Ọ̀pọ̀lọpọ̀ iná tó wá láti Plateau State àti Benue. Ẹ wá ní bọ́n ṣe kókó tiwọn. If you don't have a freedom, Yorùbá wípé ìkáwọ́ ò lásọ̀ tẹ́nítẹ́ní. Ìkáwọ́ ò lásọ̀ tẹ́nítẹ́ní. Ẹ má jẹ́ kọ́rọ̀ òmìnira ó sú yín. Títa ríro là ń kọ́là. We the Yorùbá, we must not miss this opportunity. Tọ́lọ́run ọba mẹ́rin Sunday àwọn Adéyẹmọ Ìgbòho ṣá. Ẹ wo gbà tí bàbá Awólọ́wọ̀ tó ti lọ. Ẹ wo gbà tí bàbá Awólọ́wọ̀ ti wà active in politics tí ayé Yorùbá ti ń backward. Eléyìí tó yẹ ká máa lọ síwájú. À ń gbẹ́sẹ̀ padà sẹ́yìn ni. Yorùbá gbẹ́sẹ̀ kan síwájú, wọ́n á gbé bí 1000 sẹ́yìn. Ọlọ́run Olódùmarè tó wá ṣàánú wa. He said somebody like Sunday Ìgbòho ṣá láti liberate Yorùbá, láti là wá lójú pé inú ìgbèkùn la wà. Pé ń tó fi dàbí pé eku ò gbé kí eku òkè bí ẹyẹ ní ilẹ̀ Yorùbá ni pé ẹ wà nínú ìdè. Tó bá ti wà nínú association àwọn ẹni bí, tó bá ti wà nínú association àwọn ìka ènìyàn, tó bá ti wà nínú association àwọn tí ò fẹ́ kọjọ́ ọ̀la Yorùbá ó ládùn kó lóyún, tó bá ti ń bí ọ̀tá rìn, ọ̀tá tí tó rí ògo ẹ tó ń bínú, bó wọ jákẹ́ẹ̀tì rí tó ṣe rẹ́gí lára ẹ, bó wọ dàmásì tó jẹ́ pé á dàbí pé wọ́n dá mọ́ ẹni tí irú ẹni bẹ́ẹ̀ ń bínú. Yorùbá gbẹ́dọ̀ gbọ́n ju ọ̀tá wa lọ. Wọ́n lóhun tó dá kì í ṣe gbogbo ohun tó dán ló lérè. Agbẹ́dọ̀ gbọ́n. Àwọn bàbá wa ìgbà ni wọ́n ní ká febi sínú ká ṣiṣẹ́ ayọ̀. Ó nítumọ̀ ká febi panú ká bá lè rí oúnjẹ jẹ tí àgbẹ̀ bá wà lóko. Ó lè jẹ gàrí ló máa mú, ìgbà mi ò lè jágbàdo. Ó ṣiṣẹ́ kébi má bàa pa lọ́jọ́ alẹ́. Ṣùgbọ́n tá a bá ní pé no, we refuse to fight for our freedom today. Tá a bá wá ń ṣe iyèméjì, ẹjẹ́ àwò bọ́ọ̀lù lọ́jọ́ ọ̀la wa ṣe máa rí. No doubt about it. You can say somebody everywhere ní ilẹ̀ Yorùbá náà ti occupy. Ó ní ọ̀rọ̀ tí ìyá yẹn sọ fún mi lánàá ni ò jẹ́ kí n doubt about it.
yóò bá wípé lẹ́nu ẹlẹ́nu méjì ẹni méjì tàbí mẹ́ta láti máa fìdí òtítọ́ múlẹ̀ ohun tí àwa náà dẹ̀ ń rí ni tá à ń rí mo tún ti lórí ọ̀fẹ́ lénìí láti lọ sí Òmù from Òmù yẹ bọ́dà Èkìtì àti Kogi ni bí wọ́n ṣe wọlé young boy for Fulanis they have mission but if you refuse to fight now tá a bá sọ wípé Nàìjíríà ti dàrú Nàìjíríà fúnra wọn ló máa pín tí ìran Yorùbá ò bá gbé ìgbésẹ̀ ó máa léwu kó má lọ jẹ́ wípé ohun tí àwọn Fúlàní fẹ́ kó ṣẹlẹ̀ ló máa ṣẹlẹ̀ lórí Yorùbá mo fẹ́ kẹ́ wo fídíò kan kẹ́ lè mọ̀ pé ọ̀rọ̀ wa dàbí ìgbà téèyàn bá fún ẹ fi iná sórí òrùlé sùn ni onígbógbé wà o. ṣé ẹ̀rí tó gbé dání kí Yorùbá lè mọ̀ pé ọwọ́ ògbẹ́dọ̀pẹ́ ní ṣàìjò àgbàlagbà tí ń tọ́ àtọ̀rìn ó ní tó léwu kò sí ní tó burú kọ́mọkùnrin ó dúró lójú kan kó tọ ìtọ̀ tó fẹ́ tọ̀ kó dẹ̀ gbé bàbá sàlá kó gbé wọlé ṣùgbọ́n àgbàlagbà tí ń tọ́ ìtọ̀ àtọ̀rìn àgbàlagbà tí ń tọ́ ìtọ̀ àtọ̀rìn ó mà ní nǹkan tó ń lè bí ò bá ní tó lè ẹni tó ń jòyè ọmọ tó ń jòyè lára àwọn báńdíìtì ni ẹsẹ̀ ènìyàn ló wà lẹ́nu ẹ̀yẹ ọwọ́ ènìyàn wà lọ́wọ́ ẹ̀ tán ti gé ṣẹ́rí ọwọ́ ènìyàn ṣẹ́rí ẹsẹ̀ ènìyàn ló wà lọ́wọ́ ẹ̀yẹ ọwọ́ ènìyàn wà lọ́wọ́ ẹ̀ ṣẹ́rí níbi tó gbóyàdé ṣẹ́rí 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 ìyẹn ń blọọkù ẹ̀ tún ní kó má blọọkù òun ọwọ́ ènìyàn ló wà lọ́wọ́ ẹ̀yẹ o ṣẹ́rí ṣẹ́nwo AK-47 lẹ̀ wò lọ́wọ́ gbogbo wọn yẹn o tí ènìyàn kan bá jáde síta tó bá ní orí Tinubu ò dáa orí ọ̀gá ọlọ́pàá ò sùn ọ̀ àwọn ọlọ́pàá Yorùbá wá ẹni tọ̀hún rí wọ́n á tíráàkì ẹ̀ àwọn ìjọba Nàìjíríà ò lè tíráàkì ẹni tó gbé ẹsẹ̀ ènìyàn tó gbé sẹ́nu ọwọ́ tó ti gé tó gbé dání tó wá ń ṣe fídíò kẹ́lẹ̀ mọ̀ pé ìran Yorùbá agbẹ́dọ̀ sá eré òmìnira wa bóyá táwọn bàbá bá tún rí eléyìí wọ́n á mọ̀ pé tí àwa ń sọ kì í ṣe àsọdùn kì í ṣe àsọdùn níbi tó ní confidence tó tán bá wùwà ìkà wọn wọ́n á tún ṣe fídíò tán bá wùwà ìkà wọn tán pààyàn bí ẹni pa ẹran wọ́n á tún ṣe fídíò mo sọ fún bọ́dà mi kan mo ní mi ò fẹ́ máa kó máa wà lórí fóònù mi ni mo rí bí tá ti dúbò èèyàn tán sọ ọwọ́ ẹ̀ mọ́gí tán sọ ọwọ́ méjèèjì tán sọ mọ́gí tán sọ ẹsẹ̀ tán dẹ̀ da ọ̀bẹ dé láyà láì tí ì kú tán dẹ̀ kó fún ẹ̀ síta tán ní kó máa lọ tán túlẹ̀ tán ní kó máa lọ tí ìyẹn wá ń bẹ̀bẹ̀ pé please kí n mì ẹ gbọ́ ṣé irú àwọn tó yẹ kí Yorùbá máa bá gbèrè ṣé ẹ rí ẹsẹ̀ ènìyàn lẹ́wọ̀n lẹ́nu ẹ̀yẹ o ṣé irú àwọn tó yẹ kí Yorùbá máa bá gbèrè ibi tẹ́ ti máa mọ̀ pé wọ́n dey have confidence ibi tẹ́ ti máa mọ̀ pé wọ́n ní bàbá nígbẹ́jọ́ wọ́n lá láti lẹ́yìn nígbà tí Buhari wà ń bẹ̀ mélòó nínú wọn náà arrest àkàmà ń gbọ́ ní repentant Boko Haram nígbà tí bàbá wa Tinubu ti débẹ̀ yìí
mélòó nínú wọn náà arrest mélòó? Let us say the reality. Àríbi tí ọ̀gá army ṣé Christopher Musa ni tó ti lọ sílùú wọn tó lọ há oúnjẹ fún àwọn Boko Haram. They have backup. Èrèdí tí ìran Yorùbá ò fi gbẹ́dọ̀ rẹpẹtẹ lórí ọ̀rọ̀ òmìnira wa. Òmìnira yẹn ṣe kókó. Òmìnira yẹn ló lè fún ìran Yorùbá ní ìta ń wá. Òmìnira yẹn ló lè fi àyè gba ìran Yorùbá láti dúró ní ìdúró ìrọ̀rùn. Òmìnira yẹn ló lè jẹ́ kí ọwọ́ Yorùbá ó tẹ́tí nígbà tá a fẹ́ bẹ̀rẹ̀ skul. Wọ́n á ní ká ṣe báyìí ṣọwọ́ etí tẹ́tí. Òmìnira yẹn ló lè jẹ́ kí ọwọ́ wa ó tẹ́tí. Ààrẹ Ọ̀nà Kakanfò máa fún ní last warning. Sáà gbogbo wa la rí tó ń ṣe ní Burkina Faso tínú wa dùn. Táwọn náà ní sọ pé ohun tó ṣẹlẹ̀ ní Burkina Faso yẹ ẹ jẹ́ ká ṣe a lè ṣe it is true. Nígbà tí Traoré ò tí ì sí lórí ìjọba sà kò sẹ́ni tó máa mọ̀ pé àrà ń bẹ nínú ẹ̀ láti dá fún ìran Burkina Faso. Nígbà tí Traoré sì wà ní captain nígbà tó wà ní ṣe sergeant àbí kílẹ̀ ń pè é. Àrà ń bẹ nínú ẹ̀ ṣùgbọ́n torí pé it did not have opportunity, let me call it freedom, láti gbé àrà ẹ̀ jáde síta ó dákẹ́ ó pa mù. Gbà tó rí wípé gbogbo èrè àǹfààní àṣeyọrí ìdùnnú ìfọ̀kànbalẹ̀ tó yẹ kí àwọn Burkina base tó jẹ́ indigenous of Burkina base tó yẹ kí wọ́n máa jèrè ẹ̀ àwọn Faransé ló ń jèrè ẹ̀ tí àwọn kan dẹ̀ kóra wọn jọ nínú Burkina Faso yẹ tó jẹ́ àgbààgbà tó jẹ́ àwọn ló kó ọrọ̀ ajé wọn fáwọn Burkina base. Ṣé ẹ̀ ń gbọ́ mi? No! When the Traoré tó fed up, kí ni Traoré ṣe? Ó kọ́kọ́ jà bìtàbìtà, ó gbàjọba. Nígbà tó jẹ́ gbàjọba, àwọn kan sọ wípé àwọn ológun ti gbàjọba ní Burkina Faso, wọ́n gbàjọba ní Niger, wọ́n gbàjọba ní Mali. Àwọn Nàìjíríà, ìkà, ọ̀dájú, apanilẹ́kọ̀ọ́jayé, wọ́n sọ wípé don't do that. Torí wíwọ́n mọ̀ pé àṣírí wọn máa tú. They want to cover the evil man tó ń kó ọrọ̀ ajé Burkina Faso lọ sí France. Traoré kọ́kọ́ ja ìjà òmìnira náà. Seize power for evil. It did not allow them to operate in Burkina Faso again. Ẹ rí i pé nígbà tó kọ́kọ́ débẹ̀ ó ṣàṣà àwọn France yẹn àwọn tó máa lé lọ ó lé military wọn lọ ó sọ pé àwọn ò fẹ́ wọn ní ìlú wọn mọ́. Nígbà yẹn tí Traoré ṣe gbogbo ìyẹn ìgbà yẹn ló ṣe rí àrà tó fẹ́ máa dá ló ṣe rí dá. First of all ó kọ́kọ́ mú òkun tán pè ní òmìnira freedom for the Burkina Faso as a number one. Ó kọ́kọ́ jà fún freedom lọ́nà wo he seized power for evil people. Ó ṣe wá jókòó ó wá ń tébù rẹ̀ láwa rí pé ó ti dá oko tòmátò láwa rí pé àwọn ọmọ wọn ti gbé àgbàdo rẹpẹtẹ láwa rí pé ó ti ń kọ́ ilé ọ̀fẹ́ tí ò ṣẹlẹ̀ rí ní Burkina base ó ti ń kọ́ ilé ọ̀fẹ́ fún wọn láwa rí pé kò sí pé lágbájá sí ìgbàgbé lọ sí hospital bíi lélẹ́yìí afẹ́ bímọ ni kò sí tó jọ pé ẹ sọ hospital bíi. He first of all fight for the freedom. Èrè ìdí tí Yorùbá gbé kọ̀ọ̀kan jọ ṣé ẹ mọ̀ pé mo sọ láàárọ̀ mo ní the Burkina base they speak one language. Àgbọ̀ nínú ìtàn rí pé orílẹ̀-èdè mẹ́ta náà papọ̀ àwọn orílẹ̀-èdè mẹ́ta náà papọ̀ tó ń jẹ́ Burkina base Burkina Faso ẹyọ kan ni wọ́n. They speak one language, they have one culture, and when the Traoré came out tí wọ́n náà rí ìyàtọ̀ nínú àwọn jẹgúdújẹrẹ àná they don't have choice to support the man. Ìjọba ń kọ́lé ọ̀fẹ́ fún wọn ọmọ ń wúkọ́ ọmọ ṣe gbogbo ẹ̀ kò sí pẹ́ ń sanwó oṣù. Àwọn bàbá wa ti ṣe rí. Jeremiah Ọbáfẹ́mi Awólọ́wọ̀
ti ṣe rí kò jẹ́ tuntun ní ilẹ̀ Yorùbá ṣùgbọ́n nígbà táwọn ń ṣe ń gbà yẹn lọ́hùn wọ́n jà fún òmìnira gidi àwọn bàbá wa ní ojú àánú pé tẹ́yìn ẹnìkan yìí kì í jẹ́ kílẹ̀ ẹ̀fẹ̀ kárìkápọ̀ yíyẹni kárìkápọ̀ yíyẹni yẹni kárìkápọ̀ yíyẹni yẹni táwọn bàbá wa ṣe lánàá ló tó kù sínú ayé wa lónìí. The majority of àwọn Hausa Fúlàní tó ń yọ ìran Yorùbá lẹ́nu lẹ́nìí the majority of the elders in Fulani land náà ní orí ọ̀fẹ́ láti jẹ nínú àǹfààní free education bàbá Awólọ́wọ̀ àwọn bàbá yẹn dára o àwọn bàbá Awólọ́wọ̀ dára o ilé mo rí ilé kan tó kọ́ mi ò ní dárúkọ ìlú yẹn mo wọnú ilé yẹn ẹ máa gbọ́ ẹ̀kọ́ orúkọ ọ̀rọ̀ tẹ́ bá sọ ẹ̀rọ kọ́ bá tẹ́ bá sọ pé ẹ̀ ló ẹ máa gbọ́ bí ẹ̀ ló yà á ṣe máa ẹ̀kọ́ níbi tí sìmọ́ǹtì ti dúnlẹ̀ wọ́n dẹ̀ ti kọ́lé yẹn wọ́n náà ti kọ́lé yẹn ní 60s kìí ṣe 70 kìí ṣe 80 kìí ṣe 90 kìí ṣe yíyá 2000 kìí ṣe yíyá 2010 60s tí ògiri ẹ̀ sì dúró gbogbo táwọn bàbá yẹn ṣe ń gbà yẹn lọ́hùn nítorí pé wọn ò fi òmìnira ṣe àkọ́kọ́ ọ̀tá wa kéré wọn èrè tó yẹ káwa ọmọ Yorùbá máa jẹ tá a lè pè ní ogún Yorùbá àwọn ọ̀tá ló ń jèrè ẹ̀ lénìí ẹ̀yin tẹ́ wà nínú òyìnbó Nigeria house tó wà ní London it's not a Nigeria house majority of you know it's a Yorùbá house owó kòkó l'Awólọ́wọ̀ fi rà á but ọmọ Yorùbá ò jèrè ẹ̀ lénìí ṣé àwọn tó ń gé apá ènìyàn tó ń gbé ẹsẹ̀ èèyàn sẹ́nu apá tó ké tó tún ṣó ẹ̀ tó ṣe fídíò ẹ̀ lẹ́ni kápá máa ní sùúrù pẹ̀lú wọn they mean us Yorùbá we must not miss this opportunity we have opportunity now to deliver ourselves Yorùbá wípé àwọn bàbá ìgbàanì pé nínú ọ̀rọ̀ wọn pé iṣu atẹnumọ́ràn kì í jóná iṣu atẹnumọ́ràn ni o kì í jóná ẹ má ṣe jẹ́ kó sú wa ẹ má ṣe jẹ́ kó rẹ̀ wá kò sí ní tá a lè fi òmìnira wé òmìnira làkọ́kọ́ òmìnira làkọ́kọ́ tẹ́nìyàn bá ti ní òmìnira o lè dára bó ṣe wù ẹ́ mo ti fi ayé mi ṣe táàpù láìka ìmẹ́yìí ọ̀nà tó bá ń gbé lọ́dọ̀ ẹ̀gbọ́n ohun tó bá yẹ kó ṣe lákòókò tá a bá ti ní pé kò sáyè má ṣe o tó bá ṣe wàá jìyà ẹ o nígbà tó dẹ̀ mọ̀ pé kò ságbára lọ́wọ́ ẹ pé you did not have a freedom you will dance to their tone but immediately you have freedom o lè ṣe bó ṣe wù ẹ́ níjọ́ tí brother mi kọ́kọ́ gbalé ara ẹ̀ ìgbà yáyé kílọ̀bù ṣì wà tó máa gbá patí láti àárọ̀ láti kẹ́bí aago mẹ́jọ mọ́jú ó lọ sí patí tí wọn ò fún lórí ọ̀fẹ́ láti lọ ó lọ patí yẹ aago mẹ́jọ àárọ̀ ọjọ́ kejì ló tó wọlé nobody will say lágbájá mo ní kó má lọ wàá ríra ilé nì wàá jìyà lẹ́nì ó tún di weekend ó tún lọ again it is because you have freedom if you have freedom you can do whatever you like Yorùbá ẹ jẹ́ ká mú òmìnira wa lákọ̀ọ́kọ́ ká flush àwọn ará bíbá yìí out of our land lẹ́nu bí sọ tọ́lọ́run bá ṣílẹ̀kùn lẹ́nìí tí Yorùbá nation wọlé ordinary councillor yìí wọ́n sí bàbá Èkìtì díẹ̀ kí n má sọ pé chairman kí n má sọ pé president kí n má sọ pé governor kí n má sọ pé state ọ̀nà àti di ọlọ́rọ̀ ń bẹ ní ilẹ̀ Yorùbá iṣẹ́ táyé individual wa lè ṣe ká máa fi dèèyàn pàtàkì ń bẹ ní ilẹ̀ Yorùbá but we cannot do it because the Yorùbá did not have a freedom we did not gbogbo àwọn ọmọ Yorùbá tó ní ilé iṣẹ́ sí Nàìjíríà tó ní ilé iṣẹ́ sí Ìbàdàn ni tó ní ilé iṣẹ́ sí Èkó ni tó ní ilé iṣẹ́ sí Abẹ́òkúta ni name it Fúlàní ló ń jèrè ẹ̀ àwọn tó ń pa bíà ó lè mú bíà ní north wọ́n á gé ọwọ́ ẹ̀ wọ́n á gé ẹsẹ̀ ẹni ṣùgbọ́n èrè tó ń jáde lórí bíà àwọn ló ń gbàjù àwọn ló ń gbàjù Yorùbá wa ń ṣiṣẹ́ fọmọ ẹlòmíín jẹ torí pé we did not have a freedom ẹ dárúkọ city tó wà ní ilẹ̀ Haúsá tọmọ Yorùbá tó ṣe bó ṣe wù ú mẹ́ bó o bá dàṣà tí ò yẹ kó dá mẹ́ wọ́n á sọ lókùúta pa ni
Yorùbá we need freedom. Wọ́n láyé àtijọ́ tí Fúlàní bá wá bá yín nínú oko kòkó kí tẹ́ ṣe Fúlàní àwọn Haúsá táwùsá bá wá bá yín nínú oko kòkó wọ́n fẹ́ ra obì lọ́wọ́ yín ni wọ́n fẹ́ ra orógbó lọ́wọ́ yín ni tá máa wá bá yín nínú oko kòkó wọ́n pè kíní kan ní atayẹ lọ́dọ̀ wa tí Yorùbá máa ń pè ní atare wọ́n fẹ́ wá rà lọ́wọ́ yín ni nǹkan mẹ́ta yẹn làwọn Haúsá máa wá wọnú oko kòkó obì orógbó àti atare làwọn máa pè lọ́dọ̀ wa ìgbà tán bá sa tó gbẹ tán náà máa pè ní atare bọ́tí lóde òní mo sọ fún yín tójú mi rí ní February Fúlàní fi màálù lé èmi àti ẹ̀gbọ́n mi kúrò nínú oko kòkó tí ò bá jẹ́ pé ẹ̀gbọ́n yẹn ti mọ bẹ̀yẹ dáadáa tó ṣàǹsọ fún pé ìwọ jókòó dáadáa lórí ọ̀kadà o kó má lọ jábọ̀ o wọ́n ti ń lé wa bọ̀ o tàdé rí pé Fúlàní yẹn ń sátẹ̀lé wa màálù wọn sátẹ̀lé wa bọ̀ kí tó wá rí ẹni bóyá Ọlọ́run ló ní kó má bóyá òun ò di AK-47 lọ́wọ́ ni bóyá àdá nìkan ló mú jáde níjọ́ yẹn. We the Yorùbá must take our nation as a number one. Àrà ń bẹ nínú Amẹ́ríkà tipẹ́ àrà ń bẹ nínú Japan tipẹ́ àrà ń bẹ nínú China tipẹ́ nígbà tí wọn ò lómìnira wọn ò lè dà àrà ń bẹ nínú India tipẹ́tipẹ́ when they did not have a freedom wọn lè dá àrà yẹ but immediately they have their freedom wọ́n wá di ọmọ ojúmọ́ kan àrà kan ojúmọ́ kan àrà mẹ́ta ojúmọ́ kan àrà mẹ́jọ ojúmọ́ kan àrà ogún everybody àwọn bọ́dà mi kan sọ ń sìn pé China ti lé Amẹ́ríkà bá àrà dẹ̀ ń bẹ lọ́wọ́ Yorùbá àwa ń wo àwọn yẹn àwọn tó ti tẹ́jọ́ kátígórì wa àtàwọn tá jùlọ tẹ́lẹ̀ nígbà tí àwọn bàbá wa Awólọ́wọ̀ ń wọ̀ tíṣẹ́ wọn ń lọ déédéé nínú temporary freedom temporary what freedom ta ló wà ń bẹ̀ bá mi gbé bá bá ìtì àti kílẹ̀ tí pé kọ́ọ̀dù wa tíṣẹ́ wọn ń lọ déédéé tínú gbogbo wa ń dùn but the majority of us did not kíyèsára pé number one tó yẹ kọ́kọ́ mú gbọ́ ní tó ń pè ní ohun tó yẹ kán mú gbọ́ ohun tó yẹ kán rokoti òmìnira ni bó tàwọn bàbá yẹn ò ṣe àwa náà ò dẹ̀ rán wọn létí torí adùtà ń gbàgbà yẹn lọ́wọ́ ti kó sí everybody lórí ilé ìwé ọ̀fẹ́ àwọn tíṣà wọn agbéráìsì fún wọn ṣé òróró kéègì ni àbí táìgà onífọ́kànnà ta ló wà ń bẹ̀ ẹjọ́ mọ̀ bọ̀. ẹ má bínú ẹ dákun fóònù yẹn ti fẹ́ kú. táwọn tíṣà ń gba òróró táìgà ṣé táìgà ni táìgà ni wọ́n á gba òróró táìgà fìrìbì ráìsì á lọ ẹ̀wà á lọ àwa student àwa máa jà pé èmi ni máa gbá tíṣà gbé lọlé torí kí ni a ti mọ̀ tí tíṣà bá ń sè àwa náà rí orí ọ̀fẹ́ àti jẹ́ ń bẹ̀ nígbà tí Awólọ́wọ̀ sì ń perform tí bàbá ń ṣiṣẹ́ lójú méjèèjì tí Yorùbá ń jẹ́ Yorùbá but we rí àgbàgbé ìgbà yẹn lọ láti ṣiṣẹ́ tó pè ní security to defend our land to fight for our freedom nígbà táwọn yẹn rí wípé tí a bá tètè káwọ́ àwọn wọ̀nyí kò àwa la máa ṣerú wọn gbẹ̀yìn o tá a bá tètè di àwọn wọ̀nyí lọ́wọ́ mú wọ́n sky ṣé òyìnbó yẹ correct n tẹ́ pè ní region wọ́n da gbogbo wa papọ̀ gbogbo iṣẹ́ tí bàbá Awólọ́wọ̀ àtàwọn tíìmù wọn ṣe wọ́n wá sọ di ohun tó jẹ́ pé gbogbo Yorùbá jọ gbogbo Nàìjíríà jọ ń bù jẹ owó ilẹ̀ Yorùbá it is a pity tá a bá ń gbọ́ nínú ìtàn pé Yorùbá ti yá nọ́ọ̀tì lówó rí ó ti yá ilẹ̀ Ìgbò lówó rí ó ti yá British India lówó rí Amẹ́ríkà jìyà rí ṣùgbọ́n nígbà táwọn náà rí aláìsí pé di àìnú ìgbèkùn
n tó yẹ ká kọ́kọ́ mú gbọ́ náà mú gbọ́ torí àwọn gan mọ̀ pé àrà ń bẹ nínú wọn èyí tó yẹ ká kọ́kọ́ mú ṣe náà mú ṣe wọ́n jókòó wọ́n pé bíríkòtò níjọ́ àwọn èèyàn kan wá dìde láàrin wọn pé àrà ń bẹ nínú wa láti dá ẹ má bi mí léèrè pé ṣé mo wà ń bẹ nínú ẹ̀ ní 1777 let us fight for our freedom if you have freedom we'll be able to rule the world if you have freedom we'll be able to do whatever we like wọ́n tẹnu pọ̀ wọ́n jà fún òmìnira wọn tá bá ti wá mú òmìnira wa sẹ́yìn tí ò yẹ ká mú gbọ́ là ń mú gbọ́ ohun gbogbo tá a bá ń ṣe without òmìnira ọ̀tá ń bọ̀ wá kéré when the Israel was not have a freedom ibi kan sọ nínú bíbélì òní táwọn ọmọ Israẹli bá gbìn tó bá dìgbà tó yẹ kó kéré olú àwọn Mídíánì àwa wọn kó èrè oko wọn lọ wọn á ṣe àṣedànù àwọn ló máa ṣiṣẹ́ ọ̀tá dẹ̀ máa wá kó gbogbo èrè oko wọn lọ ṣé Yorùbá ò ti ṣiṣẹ́ 1952 to 59 our forefathers in the 16th century Yorùbá ti produce ṣátàdàkátà àti ń bẹ́gbẹ́ pé ìlú tó kọ́kọ́ lajú Abẹ́òkúta ni tó gbajúmọ̀ dáadáa ẹ lọ wo Abẹ́òkúta ṣé bó ṣe yẹ kábẹ́òkúta wà ló wà yẹ when we are in bondage ṣé bó ṣe yẹ kí Ìbàdàn wà ló wà àrà tó yẹ ká dá a lè dá Èkó gan pàápàá ní Fúlàní ti sọ pé owó granite wọn náà wọ́n fi build Èkó káwá sọ wípé ẹjá fi ọ̀rọ̀ òmìnira lẹ̀ náà ọ̀tún káwá sọ wípé torí pé a ti lé lọ́dún márùn-ún ó ti ń pẹ́ jù títa ríro là ń kọlà ẹ̀yìn ọmọ Yorùbá mo fi yọ́nú Ọlọ́run bẹ̀yìn Burkina Faso tí gbogbo wa ń wò lé ní they first of all fight for their freedom Traoré ìgbà tí Traoré wà ordinary man ordinary bloody soldiers kò ṣe sọ wípé òun fẹ́ dá iléeṣẹ́ tomato lẹ̀ òun fẹ́ ṣe pé no he first of all fight for the power if you have a freedom you will have a power nígbà tó gbowó ìgbàpẹ̀ tó rí pé ń gbà á ó wá bẹ̀rẹ̀ sí ń dá ara yẹ ó kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ń dá ara tó yẹ kó dá làwọn aráàlú rí pé ara mẹ́rin rí mo rí ológbò látẹ gọ́ọ̀mẹ̀ntì máa kọ́lé fún wa kẹ̀ tó dẹ̀ ń sọ tó dẹ̀ ń múṣẹ́ Traoré ló jẹ́ kán mọ̀ pé owó ń bẹ ní Burkina Faso owó ń bẹ ní ilẹ̀ Yorùbá ọrọ̀ ń bẹ ní ilẹ̀ Yorùbá àṣeyọrí ń bẹ ní ilẹ̀ Yorùbá but because we are in bondage a ní orí ọ̀fẹ́ láti jèrè iṣẹ́ àwọn bàbá wa òmìnira wa lákọ́kọ́ ẹ ti rí àwọn tí mo ṣó tán fapá àtọwọ́ ènìyàn jó Yorùbá ṣe irú àwọn tó yẹ ká máa bá gbèrè Yorùbá ṣó yẹ ká àlá irú àwọn wọ̀nyí ká rí irú àwọn wọ̀nyí ká dákẹ́ ká ní ẹja gbójú kúrò mẹ́ tó dẹ̀ jẹ́ pé lójoojúmọ́ làwọn olórí wọn náà kó wọn wọlé Yorùbá ó ti yẹ kó yé wa pé they have hidden agendas against us ẹ ṣe bàbá mi ẹ ṣe Sàábé Ìgbòho mo ní máa dáṣà náà yẹ lẹ́sẹ̀ Sàábé Ìgbòho TV ó ti yẹ ká mọ̀ pé they have hidden agenda against the Yorùbás ní àwa fi ń pariwo pé ikú tó pẹlẹ́dì yẹ kò gbẹdọ̀ tún pẹlẹ́wúrẹ́ Ọlọ́run dẹ̀ ti bá wa ṣe tọ́lọ́run ọba mi mọ̀ yọ̀ǹda Sunday Ìgbòho fún wa pé èyí yìí ni àyànfẹ́ ọmọ mi ẹni tí inú mi dùn sí gidigidi ẹ máa gbọ́ tiẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ní ẹni tó bá mi kójọ lè mímọ̀ èmi ò mọ àwọn tó ń bá mi túká Sunday Igboho surrender everything musola náà tí ò bá jẹ́ ọ̀rọ̀ pé afẹ́ yà ń jà fún òmìnira Yorùbá irú àwa yóò lè lórí ọ̀fẹ́ láti súnmọ́ Sunday Igboho tàbí ká máa wò lọ́ọ̀kan irú àwa yìí who born me ta ló bí mi ló jẹ́ bẹ́ẹ̀ who be me ọ̀kan láti máa wò but ó gbéra ẹ̀ wá sí level because he accept the assignment he want to be part of those people that will deliver the Yorubas in hand of Fulani tí Sultan Sokoto bá ń rẹ́rìn sí Yorùbá ẹ̀rín ìyàngí ni they have hidden agenda that everybody in Yoruba land know.
ẹ má jẹ́ ká ṣiṣẹ́ fọmọ oníṣẹ́ ọmọ ẹlòmíì jẹ́ o àwọn bàbá wa lánàá ká sọ wípé ìfẹ́ àfẹ́jù àtojú dúdú ìfẹ́ àfẹ́jù àti kárìnkápọ̀ yíyẹni tí kárìnkápọ̀ títí wọn tí ò yẹ wọn tó jẹ́ pé ogun ló dálẹ̀ fáwọn ọmọ wọn lénìí kò sí ní tó dàbí òmìnira o òmìnira wa ló ṣe kókó mo ti sọ lẹ́ẹ̀kan tẹ́nìyàn bá ní òmìnira àrà tó bá wù ló lè dà tẹ́nìyàn bá ní òmìnira tí Yorùbá bá ní wọn ní lamẹ́ríkà wọn máa ń rìn mọ́jú bẹ́ẹ̀ ni ní London wọn ń rìn mọ́jú bẹ́ẹ̀ ni ní China wọn ń rìn mọ́jú bẹ́ẹ̀ ni ní Canada wọn ń rìn mọ́jú bẹ́ẹ̀ ni wọn ò dá alẹ́ mọ̀ wọn ò dá òru mọ̀ wọn ò dá ọ̀sán mọ̀ ní ìgbà kan rí Yorùbá náà wọn máa ń rìn mọ́jú ní ilẹ̀ Yorùbá ni wọn á rìn mọ́jú ni kò á máa gbèrò ohun mọ́tò látago kan aago méjì aago mẹ́ta wà máa títí ilẹ̀ máa fi mọ́ bọ̀tí lóde òní a sì rìn lọ́sọ̀ wọn kidnap wa Yorùbá wẹ́kọ̀ kò sí ní tó dàbí òmìnira kò sí ní tó dàbí òmìnira nígbà tí Amẹ́ríkà gba òmìnira ẹ jẹ́ tẹ̀já ká fi Amẹ́ríkà lẹ̀ nígbà tí China tán gba òmìnira wọn ẹ mọ̀ bí China ṣe rí ẹ̀yin tẹ̀ ń travel káàkiri tẹ̀ jẹ́ bàbá wa tẹ̀ jẹ́ ìyá wa ẹ wá wo àrà tí China ń dá lélẹ̀ number 1 country tó ń construct bridge wọ́n á gbé bridge míì sókè ọ̀run wọ́n construct bridge sínú omi tí mọ́tò máa wọnú omi lọ tálẹ̀ tó gbé jáde lọ́dà side tí í ṣe bridge inú omi máìlì kan máìlì bígbà téèyàn bí Ilé Ifẹ̀ sí Ìbàdàn kẹ́nìyàn máa rìn nínú omi nígbà tán rí ògo. If you don't have freedom sir if you don't have freedom ma ara máa ń gbé mọ́nú alára bíi ti ọ̀gẹ̀dẹ̀ ni ẹ má jẹ́ kí ara Yorùbá ọ̀rà máa wà nínú ẹ jẹ́ ká rí ara wa dá Ọlọ́run ti yan Sunday Igboho fún ìran Yorùbá Sunday Igboho was David of our time the Gideon of our time kì í ṣe ọjọ́ tí David bẹ̀rẹ̀ iṣẹ́ ló parí kì í ṣe ọjọ́ tí Gideon bẹ̀rẹ̀ ló jagun àjàṣẹ́gun ṣùgbọ́n God has ordained Ọlọ́run ti ordain Sunday Igboho ẹ má jẹ́ kí opportunity tá a ní yìí kó sọnù mọ́ wa lọ́wọ́ let us join hand together with Sunday ọmọ Adéyẹmọ Igboho ṣàǹbàbá Professor Banji Akíntóyè àtàwọn àgbààgbà kan ní ilẹ̀ Yorùbá táwọn náà pòǹgbẹ fún òmìnira Yorùbá pé òmìnira wa làkọ́kọ́ lẹ́yìn òmìnira la ṣe lè máa dára tó bá wù wá lẹ́yìn òmìnira la ṣe lè máa dára tó bá wù wá kọ́rọ̀ wa má bàa dàbí Ísírẹ́lì tó gbé ọgbà àjàrà tó dìgbà tó fẹ́ kórè tọ́ta wa tọ́ta ló ń jèrè iṣẹ́ wọn. èrè ìdí tí mo fi ń pè ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá nìyẹn àtẹ̀yin ọ̀dọ́ kẹ́sì wà láàárọ̀ mo gbàdúrà pé ẹ rí ọ̀sán yín lò nínú ìtura ìran Yorùbá lórílẹ̀‐èdè Yorùbá ẹ rí alẹ́ yín lò nínú ìtura ẹ wàá fa ohun tó dára lé àwọn àrọ́mọdọ́mọ yín lọ́wọ́ ẹja mú òmìnira wa ní kókó òun là kọ́kọ́ ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi tẹ́ wà nílùú òyìnbó ẹ ti lórí ọ̀fẹ́ ẹ travel out àti wálé wá di ogun sorry hello yes sir mo wà lórí program ni o ṣe fẹ́ dá sí program mọ́ ok à ń gbọ́ yín. ó dá kájọba bá yín ṣe nínú ọlẹ́kọ̀ọ̀kan bẹ́ẹ̀ni mọ̀ fáwọn èèyàn náà ń gbọ́ yín ṣe rí Ọlọ́run ọba á túbọ̀ wà pẹ̀lú yín. àmì àtẹ̀yìn náà. ẹ pẹ́ fún wa gbogbo ayé ò nílò fún yín. àmì àtẹ̀yìn. lágbára Ọlọ́run ọba àti òmìnira ilẹ̀ Yorùbá bá máa dé àníwá yín tì. àmì àtẹ̀yìn. lágbára Ọlọ́run gbogbo làálàá yín kò wí pé kílẹ̀ Yorùbá kó lè dúró àníṣe ẹ̀jẹ̀ ń tẹ́lẹ̀ Yorùbá lágbára Ọlọ́run ọba gbà sí ìlú ní ẹ̀rọ ẹ̀ lè ní sọmọ nù lágbára Ọlọ́run ọba. nítorí pé ní mo kọ́kọ́ nífẹ̀ẹ́ ìran ẹ̀ kó bá wà ní kọ́kọ́ àkọ́kọ́ ìbáà jẹ́ mùsùlùmí ni ẹ́ ìbáà jẹ́ kìrìsìtẹ́nì ni ẹ́ ìbáà jẹ́ babaláwo ni ẹ́ ìbáà jẹ́ oníṣègùn ni ẹ́ tẹ́yọ̀ bá kọ́kọ́ nífẹ̀ẹ́ ìran ẹ̀ ní nǹkan àkọ́kọ́ ẹni yẹn ẹ gbà wípé ọ̀tá ayérayé ìran ẹ̀ ló máa jẹ́ títí ayé nítorí pé ẹni bẹ́ẹ̀ kò mọ̀ kó bá ṣe nínú ayé
Ọlọ́run tó rí wa tó dá wa sílẹ̀ Yorùbá ó mọ̀ nǹkan tó ṣe o kò dá wa sílẹ̀ o Ọlọ́run tó rí náà tó dá wa náà ó mọ̀ nǹkan tó ṣe o Ọlọ́run tó rí àwọn Ìgbò tó dá wọn sílẹ̀ Ìgbò ó mọ̀ nǹkan tí ó ṣe o kí ló wá tí ọmọ ẹlẹ́ran wá ń jẹ gbogbo tí ọmọ aláṣọ wá ń wọ àkísà ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ ká dìde nítorí wípé ìpọ́n parapọ̀ wọ́n mọlé àgbàdo parapọ̀ ló fi di ẹ̀kọ́ tí a bá jọ tọ̀ papọ̀ òun ló bá gbó ṣùkúṣùkú àìfọwọ́sowọ́pọ̀ òun ló ń jẹ́ kí wọ́n sọ pé wọ́n pè ní òṣìṣú ọwọ̀ tí wọ́n bá sowọ́pọ̀ ó máa jọ dàmí kọ̀ọ̀kan ni ẹ̀yin Yorùbá ǹjẹ́ ìtì gbàgbé pa àti ń jọ dàmí lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni nítorí pé pípa tí àwọn ọ̀tá ń wọlé tí wọ́n pa wá yìí à ń wò pé ẹ jẹ́ ká dúró de olórí wa kò sóhun tó lórí kankan fẹ́ ṣe fún yín o ṣe rántí ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ tó lọ yìí ṣe rántí pé Tinubu ó kúrò láti Nàìjíríà ó lọ sí France tó bá ṣẹlẹ̀ tán bí Tinubu ṣe máa sá lọ ní pẹ̀lú àwọn ẹ̀rọ ènìyàn kò ní wo pé ẹ̀yin ìran mi ìbáwí kẹrù tẹ bá ti torí olóṣèlú kú tẹ bá dìde fún ìran yín tẹ dìde torí tara yín ẹjẹ bèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ yẹn má bìí pé máa tẹkí táìmù lọ bàbá nígbà tẹ bá kọ́lé ta ló máa ń kọ́lé ṣé ìjọba ló máa ń kọ́lé tá à ń kọ́ fúnra wa la ní wa lára ilẹ̀ wa omi nígbà tẹ bá kọ́lé tán ẹ̀yin lẹ máa fúnra yín ṣomi sínú ilé yín tó sì jẹ́ pé ìjọba ló yẹ kó ṣe gbogbo nǹkan ẹ fún yín tí wọ́n ṣe ẹ̀yin tẹ ní ọgbọ́n àti ìmọ̀ tẹ ẹ kọ́ ilé fúnra yín tẹ ní ọgbọ́n àti ìmọ̀ tẹ ẹ ṣomi sínú ilé yín tẹ ní ọgbọ́n àti ìmọ̀ tẹ ẹ ṣe iná sólà pé kẹ ẹ máa gbádùn ara yín tẹ ẹ wá mọ̀ pé ẹ mọ̀ pé kò tí ì sísinmi fún yín ẹ wá ṣe wá parapọ̀ kẹ ẹ ṣe security kẹ ẹ dìfẹ́ǹdì àdúgbò yín kẹ ẹ dìfẹ́ǹdì ara yín kẹ ẹ má dúró pé olóṣèlú ló ń bọ̀ wá máa yín ṣe nítorí pé kò sẹ́ni tí wọ́n máa pa ní nítorí olóṣèlú máa mú ọmọ tiẹ̀ jáde pé máa fọmọ yìí máa sọmọ mi lọ fọmọ ìṣọmọ yìí lọ títí láéláé o tí Fúlàní bá dé tí wọ́n bá gba ilẹ̀ yín tí wọ́n bá lé yín kúrò lórí ilé yín olóṣèlú kan ní dé kó wá dá padà sórí ilẹ̀ yẹn mọ́ láéláé o ẹ̀jẹ̀ yín wọ́n fi ń ta géèmù wọ́n fi ń ta jókà ni ìtọ́nẹ̀pọ̀ jù ní ẹ̀ẹ̀kọ̀ọ̀kan tó ń pè ní òmìnira nítorí Nàìjíríà tá a wà lónìí òkú ẹrú pátápátá porogodo lọmọ Yorùbá sì wà nítorí pé ìlú òyìnbó bí ọ̀rọ̀ tẹ sọ wọ́n máa ń rìn mọ́jú ní o ìbá àjẹ́ àjòjì ni ẹ́ ìbá àjẹ́ nǹkan kan ni ẹ́ gbogbo ẹ̀ wọ́n ti dọkumẹ́ntì ẹ̀ ó ti wà nù system kò sí ibi tó rìn sí tí ìjọba mọ ibi tó rìn lọ. Kábíyèsí. bó jẹ́ aago kan òru yìí lẹ́fẹ́ lọ gbádùn nígboro ní ìlú òyìnbó bó jẹ́ aago mẹ́ta òru bàbá ọkàn yín máa balẹ̀ tẹ́ máa lọ fámíyá tí ò sí kan tí ò sẹ́ni tó máa dá yín dúró. Kábíyèsí. àwọn olórí burúkú olórí yìí náà kẹ̀lẹ́ lélẹ̀ wọ́n gbá sí ìlú òyìnbó wọ́n mọ bí ìlú òyìnbó orí burúkú kó tí wọ́n dọ̀wọ́ Nàìjíríà wọ́n dọ̀rọ̀ ẹ̀wọ̀n nínú ìlú òyìnbó tẹ́ ẹ̀ bá ti wá dìde tẹ́ ẹ̀ ń sáfá pé bàbá sọ pé Yorùbá ọlọ́màjà fi ilẹ̀ Yorùbá pìtàn nítorí pé àsìkò tó lélẹ̀ bàbá yìí ti ń pariwo tọ̀sán-tò ó ń ṣiṣẹ́ láàárọ̀ ó ń ṣiṣẹ́ lọ́sàn-án ó ń ṣiṣẹ́ lọ́rùn kò sùn lórí ọ̀rọ̀ Yorùbá ẹ̀yin ará ìlú òyìnbó ẹ̀yin tẹ́ wà nínú ìbò tẹ́ kọ́lé sílẹ̀ Yorùbá ẹ rántí pé oko ẹrú lẹ́yìn náà wà ní tẹ́ wà lọ́hùn-ún tẹ́ ti ń ṣerú o tó bá wù kẹ́ ní green passport bó wù kẹ́ ìjọmọ nílẹ̀ lọ́hùn kò sí bẹ́ẹ̀ ṣe pé kò sí bẹ́ẹ̀ fẹ́ pẹ́ tó lájò tó bá tó àsìkò kan lè máa relé ẹ support ara ilé nígbà tẹ́ bá kọ́ ilé tẹ́ kọ́ mansion sí Nàìjíríà tẹ́ ń gbé nílùú òyìnbó kí lẹ́yìn tó ṣe kọ́ mansion sí Nàìjíríà nílẹ̀ Yorùbá ẹ ń dúró torí pé ọjọ́ alẹ́ yín tó ẹ bá ti ṣerú tó bá ti sún yín tó ẹ lè padà sílé ni. Yes, ilé òní náà jẹ́ ń wáyé. ilé tẹ̀yìn wá ń kọ́ yẹn tí wọ́n sọ pé kẹ́ ẹ dìde nísìn kẹjọ parapọ̀ kẹjọ mú. ǹjẹ́ tí Fúlàní bá bọ̀ báyìí ilé tẹ́ ti ṣe fún ní 30-40 years sílùú òyìnbó tẹ́ ti fi kọ́lé sílẹ̀ Yorùbá ǹjẹ́ mọ̀ pé ohun tẹ́ nìyẹn ó ti di tó wọn lóhùn. torí wọlé tí Fúlàní wọlé wọn á ba gbogbo property yín jẹ́ wọn á bà kọ́ jẹ́ wọn á lẹ́wù ilé tẹ́kọ́ yẹn wọ́n á kọ́ ilé ẹmọ́ wọn á kọ́ sórí ilé yín tẹ́yìn fi òògùn fódìdí 40 years tẹ́ fi ṣiṣẹ́ nílùú òyìnbó wọn á kọ́ síbẹ̀. àwa ń sọ fún yín pé kẹ́ ẹ dìde nítorí pé ẹlòmíín wà nílùú òyìnbó kò jẹ́ra ayé kò jẹ́rò ọ̀run
oògùn ló fi ń gbéra òun fúnra ẹ̀ kò ní sinmi torí pé iṣẹ́ ẹrú tá à ń ṣe iṣẹ́ tí ò sí sinmi ni àwọn ìbò mọ̀ọ́mọ̀ pilot wa láti máa lù wá láti máa fi wá ṣerú fáwọn ìran títí wọn àwọn ń gbádùn Yorùbá ló ṣerú kiri ìran Fúlàní mélòó lẹni tó rìn káàkiri ìlú èyìnbó tó lọ ń ṣerú ń bẹ ìran ọmọ aládé náà ló lọ ń ṣerú àwa ní kẹjẹ ká dìde ẹ má gbà yẹn àwọn ọba wa ní bàbá wa ni wọn àwọn ò ní dìde nítorí pé kò sí ọmọ wọn kankan nílẹ̀ Yorùbá tó tí Fúlàní fẹ́ pa àwọn ti gbowó wọ́n ti kó àwọn ọmọ lọ sílùú èyìnbó wọ́n ti lọ fi wọ́n pamọ́ níjọ́ tẹ́ bá ti mọ̀ pé ìkà làwọn olórí yín níjọ́ ẹni Yorùbá máa bọ́ lóko ẹrú bí wọ́n ṣe ń pa yín sìn tí ẹ̀ tí mọ̀ pé ìkà ni wọ́n yẹn ẹ̀ lé ìmọ̀ poko ẹrú lẹ́wà níjọ́ tẹ́ bá ti mọ̀ wípé wọ́n ń pa wá kò sẹ́lẹ̀ tó lè sọ̀rọ̀ kí ilẹ̀ wá ṣe wá lólórí fún nílẹ̀ Yorùbá gbogbo ẹni ọba fúnra ọba lórí ẹrú ni gbogbo wọn àwọn ni wọ́n fàyè fún àwọn ni wọ́n kó màálù fún àwọn Fúlàní ẹgbẹ́ ọ̀rọ̀ kan tí kinní sọ bàbá wa Oríyọmí Hamzat nítorí pé ọ̀rọ̀ yẹn náà ti di gbogbo alámàbà nìdí nígbà tásìkò bá tó ó ní wípé ǹjẹ́ ṣé a lè kọ́ńkà wọn ara bíbá yìí ó ní a lè kọ́ńkà wọn ṣùgbọ́n ẹ lọ bèrè lọ́wọ́ wọn ọba yín tí ẹ bá ti bèrè lọ́wọ́ ọba yín pé ṣé a lè kọ́ńkà ara bíbá yìí torí pé gbogbo ìyà tí ọmọ Yorùbá ń jẹ ọmọ aládé ń jẹ lónìí ọwọ́ àwọn ọba ilẹ̀ Yorùbá lùgbẹ̀ tí wọ́n wá níjọ́ tí wọ́n bá ti gbà papọ̀ wípé ọ̀rọ̀ yìí ó ti tó gẹ́ káwọn náà wá lọ bá àwọn gọ́ọ̀nà wọn kán bá wọn ṣe mí tì pé ohun táwọn Yorùbá fẹ́ la fẹ́ ṣe níjọ́ ẹlẹ́bọ lóko ẹrú ṣùgbọ́n táwọn ọba yóò bá ti sọ̀rọ̀ torí pé nígbà tẹ́ bá gbógun tilẹ̀ nísìnyí àwọn ni wọ́n máa dìde so tá a bá lè bá ara léjà ẹ̀rù oníbàárà ta o torí àwọn ló ń kó ìrìkìlẹ̀ wọn lọ́wọ́ àwọn náà ni wọ́n ní kó máa pa wá kán lè gba ogun wa lọ́wọ́ wa wọ́n ti wá gbàgbé pé tí àlọ́ bá lọ àlọ́ máa padà dé táwọn ará bí ẹ bá wá kán ká wa tó pa gbogbo àwọn ọ̀dọ́ tán orí wọn ló ń bọ̀ wá torí pé wọ́n ní àjẹ́ndà ọ̀rọ̀ wọn dàbí ọ̀bọ ni ọ̀bọ tí wọ́n gbogbo àti ọ̀gẹ̀dẹ̀ síwájú ẹ̀ kí ni ọ̀bọ máa mú ọ̀gẹ̀dẹ̀ ló máa náwó mú nítorí pé ọmọ àìjọbẹ̀ yìí ni wọ́n ohun tó jẹ́ titi yín ẹ̀yin ta fún àjòjì ń gba ohun tó jẹ́ titi yín ẹ̀yin wá ń gba ọ̀gẹ̀dẹ̀ lọ́wọ́ wọn ẹ̀yin ṣe yànnàyànnà torí pé ẹ bìlí wípé ayé tẹ̀ ń jẹ yẹn kẹ́ máa lo àwọn ọmọ Yorùbá ọmọ aládé kẹ́ máa lò wọ́n bí ẹrú ohun tó jẹ́ káwọn bá wọn fẹ́ ká gbòmìnira nìyẹn kí wọ́n máa rìn kẹ́ máa ní àkábíyèsí o olórí ládéládé lórí títì kílẹ̀ òkúrọ́ ohun tó fẹ́ kẹ́ máa ṣe kiri nìyẹn kẹ́ máa káwọ́ sókè fún wọn àwa ìsà bàbá ti dé o tuwálè wọn ò fẹ́ kí ayé yín kó nítumọ̀ nílẹ̀ Yorùbá kí àsìkò òṣèlú kó dé kí wọ́n fún yín ní 5,000 naira kẹgbà kẹ lè jìyà ọdún mẹ́rin pẹ̀lú aṣọ àǹkàrá kan tẹ́ máa wọ̀ lẹ́yìn ọdún tẹ́ bá ti wọ̀ ó máa funfun yín síta ni tó bá dé ìlú òyìnbó tí ọba bá dé ìlú òyìnbó kò sẹ́ni tó mọ̀ pé ọba ni o wọ́n máa rẹ́ndà useless nílùú òyìnbó ni àwọn ọba ilẹ̀ Yorùbá àwọn olórí ilẹ̀ Yorùbá ní Nàìjíríà tó bá dé ìlú òyìnbó a máa ń kí wọn bí ẹni kí ẹgbẹ́ wa ni kò sẹ́ni tó mọ̀ wọ́n torí pé kò sẹ́ni wọ́n jámọ̀ kankan bí mínísítà gan tó jẹ́ mínísítà mi gan kò ní rìn kó máa kó ẹ jẹ́ kí n béèrè kankan lọ́wọ́ yín ọba tó ń ṣèlú dáadáa kí ló tó ń kó security rìn kí ló dé tẹ̀rù ń bà ẹ̀yin tẹ̀ ń wúru wa tẹ̀ mọ̀ fẹ́ ń ṣe dáadáa nínú ìlú kí ló tẹ̀ ń kó security rìn security aládùúgbò ẹ̀kọ́ máa ṣọ́ kí ló tó jẹ́ pé ẹ̀yin tẹ̀ ń ṣe olórí nínú ìlú ní security ń ṣọ́ kiri àwọn tẹ wá ń kó ogun wọn yẹn ta ni kó máa ṣọ́ wọn nítorí pé ẹ mọ̀ pé ohun tó tọ́ sí gbogbo wa lẹ̀ ń kó jẹ lẹ̀ ń kó sápò yín àti àwọn ọmọ yín ẹ fẹ́ ká máa sìn ká máa sìn àwọn ọmọ yín níjọ́ tí ọmọ Yorùbá bá ti mọ̀ kókó ẹrú ni wọ́n wà kíní tó ń bọ̀ lọ́dọ̀ yìí ọmọ Yorùbá ẹ lajú yín sílẹ̀ ẹ má jẹ́ kó ba ti yín jẹ́ tán torí pé ilẹ̀ yín kẹ́kọ̀ọ́ yẹn Fúlàní ń bọ̀ láti wá bọ̀ bá ilẹ̀ yín ó yẹ kẹ́ ẹ dìde ẹ kó ètò bàbá yes sir yes sir yes sir bàbá yes sir. sáà ní ìgbà kan mi ò mọ ọdún tó jẹ́ o ṣùgbọ́n àwa gbọ́njú bá ní ìlú tọ̀dọ̀ mi mo ti sọ rí dáadáa àwọn India
táwọn ń sin gbà lọ́dọ̀ wa gbogbo Èkìtì ń gbà yẹn mọ́ Oǹdó àwọn tíṣà tó pọ̀ jù làwọn India àwọn Lebanese ṣùgbọ́n nígbà tí India rí wípé oko ẹrú náà wọ́n wà wọ́n gbé ìjà kọ British lójú wọ́n gba òmìnira wọn nígbà tó gba òmìnira wọn náà bẹ̀rẹ̀ sí ń dá àrà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ń dá àwọn ló kọ́kọ́ ṣe ayọ̀n eléèdú tó máa ń kó èdú sínú ẹ̀ tá máa ń lò kẹrẹkẹrẹkẹrẹ wọ́n bẹ̀rẹ̀ India náà ti wà lójú òṣùpá India ti tún kọjá òṣùpá sókè India ń tẹ̀síwájú tẹ́jọ́ kátígórì àwa àtàwọn papọ̀ ní ìgbà kan bí India ṣe ń tẹ̀síwájú ní Nàìjíríà mú ayé Yorùbá ń padà sẹ́yìn kò sí tó dàbí òmìnira tá a bá dúró tá a kọ̀ tá ẹ jẹ́ ká mú nǹkan míì ṣe ká fi iṣẹ́ òmìnira wálẹ̀ wọ́n ti ní wọ́n fẹ́ wá já gbogbo bíríìjì wa o Fúlàní population Fúlàní míì ti pọ̀ ó pọ̀ ju ọmọ onílùú míì lọ ní ilẹ̀ Yorùbá ni mo fi ní mú fídíò yìí wá pé àwọn ọmọ Yorùbá àtàtà ṣé àwọn gẹ́pàgẹ́pà gẹ́wọ́gẹ́wọ́ yìí that Nigeria government cannot trace them àwọn tó lè ṣẹ́rí ọlọ́pàá Nàìjíríà ò lè wá wọn kàn ọ̀sán kankan náà ṣe léyìí o ọwọ́ ènìyàn náà wò yẹ o are we the same with these people ṣẹ́rí ọwọ́ ènìyàn akẹ́kọ̀ọ́ ènìyàn náà ṣẹ́rí ọwọ́ ènìyàn akẹ́kọ̀ọ́ ènìyàn ṣe mọ̀ pé àwọn eléyìí ti di nǹkan míì àti jẹ́rẹ́ ènìyàn kò lè difficult fáwọn eléyìí adábọ̀ yíwọ̀ bàbá mi Ọlájíire Kóòkà wọ́n ní ayọ̀nù Iléèdú ẹ̀ṣẹ́ àjẹ́pẹ́ mi ò parọ́ àti jẹ́rẹ́ ènìyàn kò lè jẹ́ ìṣòro fún àwọn eléyìí tó kó ọwọ́ ènìyàn àtẹsẹ̀ ènìyàn dání tó wá bí ẹyin mú ẹsẹ̀ dání rẹ̀ tó fọwọ́ wọn wá pé ọwọ́ èèyàn kan lélẹ́yìí o ẹ̀yin Yorùbá ẹ wò à ń bọ̀ tá a bá dákẹ́ wọn á gé ọwọ́ ẹlòmíì ọwọ́ tó máa gé àpọ̀ ẹsẹ̀ tó máa gé àpọ̀ it is better now to face them and fight for our freedom. Let us forget about Nigeria. Let us forget about politicians in Yoruba land. They are evil man. Wọn tábà lérò rere fún ìran Yorùbá since 1999 ó yẹ kó ti perform. Ẹjọ́ ẹ bá mi ṣí ẹ jẹ́ kí n ṣí fún ara mi. Ẹ jẹ́ kí n ṣí fún ara mi. 1999 to today ọdún mélòó ni 1999 mò ń bọ̀ o. $26 years tó bá jẹ́ obìnrin ni tí ò bá yìí tí rí ilé ọkọ á ti máa kọ́kọ́ sókè pé ṣé kìí ṣe pé ó ti fẹ́ lélẹ̀ ọmọ 26 years lóbìnrin tí ò bá tí ì lọlé ọkọ ọkẹ́ á ti wà sókè pé ṣé kìí ṣe pé mo ti fẹ́ lélẹ̀ báyìí láti 26 years ago 1999 kí ni àwọn olóṣèlú Yorùbá èrè wo ni Yorùbá jẹ lára wọn jùkọ́ wọnú politics they became a billionaire bàbá mi kan pè mí lẹ́yìn ní kí n má dárúkọ wọn mọ́ mo dẹ̀ gbóhùn àgbà they became a billionaire 1999 to today 26 years ago kò gba Awólọ́wọ̀ ju ọdún méje 1952 to 1959 gbogbo àràtà àwọn onígboro yẹn tí bàbá Awólọ́wọ̀ pàfọ́ọ̀mù ẹ̀ he showed that àwọn olóṣèlú ní ilẹ̀ Yorùbá ti lọ àwọn tó wà lóde lónìí ọ̀ràlú àti ọ̀jẹ̀lú ni wọ́n tẹ́mọ́lẹ̀ ìrìn àjò 26 years tí ìran Yorùbá ò rí nǹkan kan tọ́ka sí láti pàṣẹ wọn what are we waiting for kí là ń retí lọ́dọ̀ wọn oore wo ni wọ́n lé náà rẹ́dì láti ṣe wá
mo sọ nígbà kan tí mo lọ́dọ̀ nìkan pé nǹkan bá ṣẹlẹ̀ ó ní kò sí problem ó lọ́lọ́run ṣe gbogbo àwọn ọmọ òun passport wọn wà nílẹ̀ dáadáa ilé tó bá tẹ̀sí báyà kó tètè lọ renew ẹ̀ máa ibo lè mi ẹ̀ tí ti fẹ́ rówó passport ká má wàá sọ owó tíkẹ́ẹ̀tì owó visa. It is better we fight for our freedom now. Ẹ má gbàgbé òwe àwọn àgbà pé kí ni èèyàn máa fi ibi ṣiṣẹ́ ayọ̀ ni. A fi ọ̀bẹ síná, a fi iṣu síná sọ́rí, a máa wọ́ ọ̀bẹ tá a máa fi yán kiri. Tí iṣu òmìnira wa bá jiná tán, a ní ṣẹ̀ṣẹ̀ máa wá ọ̀bẹ kiri. If you want to do anything without freedom, àwọn bàbá wa ti ṣe lánàá kò mú èrè tó jáde, ìgbẹ̀yìn ò dáa fún ìran Yorùbá. Ìgbẹ̀yìn ló mú kí ìran Yorùbá wà nínú ìgbèkùn báyìí. Tó bá jẹ́ pé nígbà táwọn bàbá wa ṣe, they have total freedom. Ìran Yorùbá máa lé Amẹ́ríkà ni, tá a bá tiẹ̀ ti ní gbẹ́jù wọn, a máa lé wọn ni. A máa ṣe kí ni? A máa lé wọn ni. Thank you bàbá mi. Ẹ̀yà òyìnbó ìyá wa tó wà ní lọ́dọ̀ yẹ̀wò ẹ̀yà lò. We did not have anything in common with Fulani. It is better we separate ourselves. Ẹ má jẹ́ oru wa, ẹ má jẹ́ oṣù wa, ẹ má jẹ́ orẹ̀ wa, ẹ má jẹ́ kọ̀rọ̀ òmìnira wa oṣù wa. Let us fight it, fight to finish. A máa sọ kọ̀ọ̀kan pé Yorùbá nation no going back. Ṣé rí no Babangida sọ pé ṣe Yorùbá ni ó máa tó rẹ̀ wọ́n. Kàkà kó rẹ̀ wá amúrẹ̀ rodò à ń pè wí ọ̀fẹ́ gbéra ni torí pé Ọlọ́run ọba mi ń bẹ lẹ́yìn wa. We must not tire for the journey of freedom. Tí bàbá 90 years Professor Banji Akintoye tẹ́ máa pè wọ́n láago kan òru ìjọta sùn ọ̀dọ̀ bàbá mọ́jú mo ní kí n lọ jítọ̀ mo rí bàbá lórí kọ̀ǹpútà tí bàbá ń kọ lẹ́tà tó ń kọ lẹ́tà pé ọmọ mi lẹ́tà tí mo ní kó sẹ́ndì yẹ ṣé o ti sẹ́ndì àwọn yẹn ti pè mí tí ò bá lè sún bàbá 90 ẹni tó jẹ́ billionaire láàrin wa that everybody know tó gbàgbé tó kó gbogbo billionaire yẹn lẹ̀ tó sọ pé ọjọ́ ọ̀la tó dára lòun fẹ́ pọ̀ ìran Yorùbá tí ò sú who am me and you kí làwa ló ṣe lè sú wa tàbí ní pòfẹ́sù wa òmìnira làkọ́kọ́ òmìnira làkọ́kọ́ òmìnira wa ló máa jẹ́ ká lè rí àrà tá a fẹ́ dáadáa òmìnira ló máa mú ọkàn wa balẹ̀ fún gbogbo tá a fẹ́ ṣe àwọn bàbá wa ní ìjọ́hun àná wọ́n á ní kò séwu lóko àbí gìrì àparò ẹ mọ̀ kọ́tà àparò bá fẹ́ dìde àìkọ́kọ́ gbógbùrù làwọn bàbá wa sọ di òwe pé kò séwu lóko àbí gìrì àparò máa lóde òní àgbẹ̀ gan ti mọ̀ pé ewu ń bẹ lóko kì í ṣe gìrì àparò mọ́ ewu Fúlàní ń bẹ lóko mo ní wọ́n lé èmi nínú oko kòkó wọ́n lé èmi kìíní kan bíntì nínú oko kòkó kẹ́lẹ̀ mọ̀ pé anything tábàlà fẹ́ ṣe without freedom we are deceiving ourselves. It is better we face them now. It is better we have our freedom. It is better we say either freedom or nothing. Mo tún wé eléyìí mo dákẹ́ náà yóò dára fún yín ojú òní tí yín o. I begging the Yoruba people. Sunday Igboho tó bá jẹ́ pé ìgbà ayé àtijọ́ ni àwọn bàbá wa ìgbà ni wọ́n ti sọ́dọ̀ òòṣà wọ́n mọ̀ ọ́n bọ́ ni. Let us join hand together kí fíṣàn wa yẹ kó lè wá sí ìmúṣẹ. There is nothing like a freedom. Kò sí ní tó dàbí òmìnira. Kò sí kí la lè fi òmìnira wé. Àìní òmìnira Yorùbá ló jẹ́ kí ìran Yorùbá ó dèrò ẹ̀yìn. Àìní òmìnira Yorùbá ló jẹ́ kí ikú máa wọlé kó máa pa wá kó tó ikú yẹn tó máa jáde without any pé wọ́n tẹ̀ àtàkì ikú. Àìsí òmìnira ló gba Fúlàní láàyè láti máa gùn wá gàràgàrà. Mo sọ fún yín, if you are one of those people who support the regional government, it's just like you are signed death warrant for the Yoruba race. Let us have our total freedom. Àwọn bàbá wa ní àrà. I know
wọ́n ti transfer ara yẹ sínú ayé wa torí bí Ọlọ́run ọba mi ṣe dá ìran Yorùbá ni pé kí Yorùbá lọ lé ayé lọ máa dá àrà but when our father is daras tán dá àrà gidi ní tí kìí ṣe kékeré mọ́ wọn ò ní òmìnira òun àìní òmìnira ló gba àrà tán dá ló gbà lọ́wọ́ wọn the mistake that our fathers tán ṣe we nowadays must not repeat it òmìnira wa ṣe kókó òmìnira wa ní number one o òmìnira iṣẹ́ òmìnira ló yẹ ká ṣe iṣẹ́ òmìnira wa ṣe kókó please support the Yorùbá Nation mega rally nígbà tí ìpè bá jáde síta ẹ jẹ́ ká jọ túyáyá tẹ́ ẹ bá dé kòdókòdó inú ọkàn bàbá Tinubu ó ti sú òun náà àwọn Tinubu kò lè jáde síta kó ní ká máa pa ọmọ Yorùbá nígbà tí ìṣọmọ àlè ọmọ Èkó Ọ̀ṣun ni bàbá Tinubu Èkó àtọ̀ṣun Yorùbá ni nígbà tí bàbá Tinubu ìṣọmọ àlè kò lè jáde síta kó ní ká máa pa ọmọ Yorùbá mo ti ń sọ fún wa tipẹ́tipẹ́ ìbẹ̀rù kì í jẹ́ kí ènìyàn orí ohun tó dára mú ìbẹ̀rù máa ń gba ògo èèyàn lọ́wọ́ ènìyàn ó máa ń gbà sọnù ẹ má ṣe jẹ́ kí ìbẹ̀rù kó gba kádàrá wa sọnù lọ́wọ́ wa ẹ má ṣe jẹ́ kí ìbẹ̀rù kó mú kí Fúlàní kó borí ayé wa let us fight for our freedom we can do it God bless you.